Ǹjẹ́ ti gbọ́ ẹ̀yin èèyàn mi wípé Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Abímbọ́lá Ọwọ́adé wípé wọ́n fẹ́ gbé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjíníà Seyi Makinde ó mà fẹ́ gbé wọn lọ ilé ẹjọ́ lórí kíni náà ń pàtó lórí ìgbésẹ̀ tí wọ́n gbé tún lọ fi Olúbàdàn sẹ́nitọ́ Rasheed Ladoja tún lọ fi wọ́n jẹ chairman àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí ti di gbọ́n mi sí omi òtó, ó di gbàgbós gbẹ̀gbẹ̀gbẹ̀gbós. Aláàfin Ọ̀yọ́ àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fẹ́ jọ pàdé nílé ẹjọ́ báyìí. Kí ni yóò jẹ́ àbájáde ọ̀rọ̀ yìí nítorí Ọlọ́run? Gbogbo ẹ̀ pátápátá lẹ́ láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín. Èkejì ẹ̀wẹ̀, lára àwọn ẹmẹ̀wà ààrẹ Bọ́lá Tinubu kan mà jáde. Kí lohun tó sọ? Ó ní pé ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ọ̀rọ̀ àtijọ́ ni ó ti di tán, ọ̀rọ̀ àwọn agbára Ọ̀yọ́ Empire bó ti di history, bó ti di ìtàn, wípé Aláàfin Ọ̀yọ́ wọ́n gbọ́dọ̀ ṣe papọ̀ kán adjust nǹkan pé modern age la wà yìí, ìgbà àtijọ́ ó ti kọjá lọ. Ó láwọn ìgbà kan wà tó jẹ́ pé àwọn Aláàfin Ọ̀yọ́ tí wọ́n ń rúùlù, kódà ó bẹ̀rẹ̀ sí ń dárúkọ àwọn ìlú kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan léjèèjì báyìí ni. Ó ní Ọ̀yọ́ Empire, Rome and the United Kingdom, pé ó máa ń rule for almost half of the world. Ọ̀yọ́ Empire, Rome àti United Kingdom, pé ayé ìgbà kan lọ́hùn wọ́n á ṣáà máa darí lọ ni, tó jẹ́ pé kò sí pé wọ́n ń ṣọ́fù àbẹ́nìkan ràn wọ́n lọ́wọ́ àbí wọ́n ń yọ àwọn kan kúrò kán fa àwọn míì sí, wípé ẹni tó bá ti wà ń bẹ̀ báyìí ní ó ṣáà máa jẹ́ lọ títí láéláé. Wọ́n ní pé gbogbo nǹkan ti yí padà báyìí, pé Ọ̀yọ́ àtijọ́ yẹn kò kí ń ṣe Ọ̀yọ́ tìsínyìí mọ́. Gbogbo nǹkan ó ti ṣe kíni, ó ti yí padà. Ẹ̀yin èèyàn mi, ẹ dákun ẹ súnmọ́ bí o. Ta lẹni tó sọ̀rọ̀ nínú àwọn ẹmẹ̀wà ààrẹ Bọ́lá Tinubu? Alàgbà Tèmítọ́pẹ́ Àjàyí, tó jẹ́ senior special assistant sí ààrẹ Bọ́lá Tinubu. Àwọn náà ni wọ́n sọ̀rọ̀. Màá tú kíní ọ̀hún, màá tú kalẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ ni, màá tú sùn sésàlẹ̀ kòkò, màá gbé yín débẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé, tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́sì máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ máa bá ń bó síasíá, ẹ máa bó kárakára, bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bó tààràtààrà kó bàa lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. A fẹ́ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn tìlú Ìbàdàn, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́, àti gbólóhùn tí ẹmẹ̀wà ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n sọ lórí họ́wùhọ́wù tó bẹ́ sílẹ̀ láàrin àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Ṣáájú àkókò yìí ńkọ́, ẹja sáré dójú ọjà, mò ń bọ̀ ná, ẹ má yí kúrò ńbẹ̀ o. Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. Kòró má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. Kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání látàrí kòkòrò abẹ́. Kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọ obìnrin. Kọ́kọ́ ẹni sọ pé ó yẹ kó dìrònú látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. Ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò láyìíká tó mọ́ tónítóní. Gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá ni Glutathione ń bá jà. Kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. Iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Kóbìnrin ó bọ́ṣọ kábí ó bùtì. Òjò dúró wò. Má jẹ́ kí àìsàn tóògùn lè wò. Kó pa ọ́ dànù. Ó yá yára ṣàṣà. Kó pe nọ́mbà yìí láti ọ̀dà Glutathione tiẹ̀. 0906-866-4147. Lẹ́ẹ̀kan sí 0906-866-4147. Òpin ti dé bá gbogbo vaginal infection. Káti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dópin. Kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. Ó bá ti gbé Glutathione natural capsule lura. Àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fòǹtẹ̀lù. Ó yá gbé lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vectocin natural Glutathione capsule. Ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. Ẹ tún káàbọ̀ padà yín èèyàn mi, bó lẹ ṣe rí sí. Ẹ rí i pé họ́wùhọ́wù tó bẹ́lẹ̀ láàrin àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá yìí kò yẹ kó máa rí báyìí. Ṣe ló yẹ kí àwọn lọ́balọ́ba wa, àwọn olórí wa nílẹ̀ Yorùbá, ó yẹ kí wọ́n jọ fọwọ́ wẹwọ́ pọ̀ báyìí ni, kọ́wọ́ bà lè mọ́. Àwọn Yorùbá náà ní tá bá fọwọ́ wẹwọ́ pọ̀, ẹ rí i pé àjèjì ọwọ́ kan báyìí kò gbẹ́rù dórí. Àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. Tá bá fi ọwọ́ wẹ ọwọ́, imagine pé mo fọwọ́ ìjẹun báyìí tí mo fi jẹ iṣu àbí mo fi jẹ iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ tí mo wá fi jẹ, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ epo yóò ti sàn sí gbogbo ọwọ́ yìí
tí mo bá ní mo fẹ́ fọwọ́ ẹ̀ kí n máa dá ọwọ́ ẹ̀ nìkan fọ̀ kò sí bí mo ṣe lè fọ̀ tó kò lè mọ́ dáadáa, kódà kó jẹ́ under running water gan wọn tí ń fọ̀ gan kò lè mọ́ dáadáa. Àmọ́ tí yẹn bá fi ọwọ́ wẹ ọwọ́ bí eléyìí ẹ rí i pé yóò jẹ́ kí ọwọ́ yẹn kó mọ́ dáadáa, kó mọ́ tónítóní. Tẹ́ bá wo gbogbo àwọn tribe tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, Ìgbò, Haúsá àti Yorùbá, ẹ rí i pé tribe mẹ́ta yẹn náà ló jẹ́ tribe gbòógì, ẹ̀yà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó dúró dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ tá a bá wo àárín àwọn ẹ̀yà Yorùbá sí tàwọn Ìgbò sí tàwọn Haúsá, ẹ rí i pé a kì í gbọ́ họ̀wọ̀hù kankan nípa àwọn olórí wa, àwọn olórí wọn nílẹ̀ Haúsá lọ́hùn tàbí nílẹ̀ Ìgbò. Ó sì jẹ́ pé nílẹ̀ Yorùbá ẹ̀ náà ni a ní ṣọ̀kan. Kò sí ìṣọ̀kan láàrin àwọn olórí wa. Báwọn kan ṣe ń dìtẹ̀ làwọn kan náà tún ń dìtẹ̀ lápá ọ̀tún. Wọn ò jọ ṣe papọ̀ mọ́ra wọn. Kí lohun tó ń fà á? Ara nǹkan tí ò jẹ́ kílẹ̀ Yorùbá kó ní lọ síwájú lélẹ̀. Ṣé àwọn Yorùbá tí wọ́n ń pariwo pé àwọn fẹ́ gbòmìnira, àwọn fẹ́ gba Yorùbá nation náà lélẹ̀? Ẹ tí gba Yorùbá nation, àárín yín ò tò, àárín yín ò gún régé. Ìgbà wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà báyìí? Nítorí Ọlọ́run, ẹ̀yin èèyàn mi, ẹ dákun dábọ̀, ẹ máa bá ń darapọ̀ ní abala àríwúsí, kẹ́ máa bá mi comment, kẹ́ máa like, kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n, kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ọ̀rọ̀ chairman àwọn lọ́balọ́ba ló bẹ́ sílẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó jẹ́ pé wàhálà tún ti fẹ́ máa ṣẹlẹ̀. Ẹ gbọ́ kí ló wà ń bi kó ń jọ máa rotate kínní. Aláàfin Ọ̀yọ́ ò fẹ́ gbà kí wọ́n máa rotate ẹ̀. Àkọ́kọ́ ná wọ́n ní pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sọ pé wọ́n ń pe àwọn páwọn ti jọ ṣe ìpàdé papọ̀ pẹ̀lú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn tìlú Ìbàdàn, páwọn ti fẹnu kò síbì kan wípé wọ́n máa rotate alága yìí láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni. Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé ọdún méjì méjì náà sọ pé nìkọ̀ọ̀kan wọ́n máa lò lórí position yẹn. 2 years náà sọ pé each of these ọba náà máa lò as the chairman of the Ọ̀yọ́ kingdom, Ọ̀yọ́ kings rather. Gbogbo àwọn lọ́balọ́ba tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá wọ́n ní kó máa rotate kínní ni. Tábàdẹ̀ ní ká lọ sínú ìtàn lọ́hùn, ẹ rí i pé Ọ̀yọ́ àti Òṣogbo wọ́n jọ ń jẹ kínní papọ̀ tẹ́lẹ̀ ni. Ìkan ni gbogbo wọn tẹ́lẹ̀ tó sì jẹ́ pé Ọọ̀nìrìṣà Ọọ̀nì of Ilé Ifẹ̀ àwọn gangan ló jẹ́ chairman nígbà yẹn lọ́hùn. Gẹ́gẹ́ bí ìtàn tá à ń gbọ́, torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní àrọ́bá báyìí ní baba ìtàn. Nínú àwọn àrọ́bá tí wọ́n rọ́ fún wa, wọ́n ní kábíyèsí ọba Adéyẹmí, àwọn ni wọ́n rú Olúbàdàn ti tẹ́lẹ̀. Àwọn Olúbàdàn ti ṣáájú tán ti jẹ, tán ti papòdà, tán ti gbéṣẹ̀. Àwọn ló rú wọn nínú sókè wípé kán gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí kó má jẹ́ pé Ọọ̀nìrìṣà nìkan ni ó máa jẹ chairman àwọn lọ́balọ́ba. Torí permanent chairman ní Ọọ̀nìrìṣà ní àkókò ìgbà tí à ń sọ yìí. Wọ́n ní lẹ́yìn ìgbà yẹn tí Olúbàdàn àtàlẹ́ ààfin Ọ̀yọ́ tó ń jọ lẹ̀dí àpò pọ̀ tó ń jọ gbé ìgbésẹ̀ yìí nígbà yẹn lọ́hùn, òun gangan ló fà á tó fi di pé Ọ̀ṣun wọ́n wá opt out, wọ́n jáde kúrò nínú sáàkù yẹn. Àwọn wá lọ dá dúró, wọn ò ṣe papọ̀ mọ́ àwọn Ọ̀yọ́ mọ́. Wọ́n ní láti ìgbà náà ni Aláàfin Ọ̀yọ́ ti ń dá jẹ permanent chairman of àwọn lọ́balọ́ba tí ń bẹ nílẹ̀ Yorùbá. Tẹ́ ò bá gbàgbé, ẹ rí pé Aláàfin Ọ̀yọ́ ni wọ́n ké sí Olúbàdàn lákòókò gbà yẹn lọ́hùn táwọn méjì jọ ṣe kínní tó fi di pé Ọọ̀nìrìṣà jáde kúrò láàrin wọn. Ní ìsín báyìí tó wá ti di pé Aláàfin Ọ̀yọ́ ni wọ́n ń jẹ́, àtìgbà yẹn ní ìsín báyìí àwọn ò wá fẹ́ gbà mọ́. Wọ́n fẹ́ kó jẹ́ pé wọ́n fẹ́ kán jọ máa rotate kínní yẹn mọ́. Wọ́n fẹ́ kán rotate ẹ̀ mọ́. Wọ́n dẹ̀ ti àwọn ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí wọ́n ti gbé òfin tuntun kalẹ̀ pé wọ́n máa rotate ẹ̀ ní. Tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bá ti ń jẹ, Aláàfin Ọ̀yọ́ máa jẹ, bẹ́ẹ̀ sì ni Olúbàdàn náà máa jẹ. Ọdún méjì méjì lẹ́nì kọ̀ọ̀kan máa lò lórí kínní. Eléyìí gan ló ṣokùnfà bí Aláàfin Ọ̀yọ́ wọ́n ṣe sọ pé àwọn fẹ́ gbé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Seyi Makinde páwọn fẹ́ gbé wọn lọ sí ilé ẹjọ́ lórí ìgbésẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa béèrè pé kí ló dé t'Aláàfin Ọ̀yọ́ ò ṣe yọjú síbi inauguration tó ń ṣe kó tó di pé wọ́n fi ọba Rasheed Ladoja, Olúbàdàn tìlú Ìbàdàn, kó tó di pé wọ́n fi wọ́n jẹ chairman of àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
wọ́n ní pé gẹ́gẹ́ bí information tẹ́mi gbọ́ wọ́n ní pé t'Aláàfin Ọ̀yọ́ bá wá tó sì wà níkàlẹ̀ nígbà tí wọ́n ń fi wọ́n jẹ wọn ò ní láǹfààní àti gbé wọn lọ sílé ẹjọ́ mọ́ ó wà lára àdí tí wọ́n fi wá síbi inauguration yẹn. Ẹnìkan wá sọ̀rọ̀ láàrin àwọn ẹmẹ̀wà ààrẹ Bola Ahmed Tinubu ìyún senior special assistant to the president Bola Ahmed Tinubu alàgbà Tèmítọ́pẹ́ Àjàyí. Kí ni nǹkan tí alàgbà yìí kí ni wọ́n sọ ẹ jẹ́ n ka díẹ̀ fún yín nínú ẹ̀. Wọ́n ní pé Àjàyí said. Èwo ni káṣẹ̀ kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o. Capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o. Ìwọ tààtọ̀ ẹ ò lè dánmọ́ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró. Capable natural herbal remedy ló kápá ẹ̀. Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní. Àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀. Ó yá pé nọ́mbà yìí láti họ́dà Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147. Ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbàṣẹ ẹ ṣe. Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. Àjàyí said, "We are no longer in the era of Oyo Empire, Rome and United Kingdom that once ruled more than half of the world, as empire can no longer claim sovereignty over the former colonies." Ṣé ń gbọ́ mi báyẹn? Tó túmọ̀ sí wípé wọ́n nípa àwọn kan láyé ọjọ́ sí, láyé àrẹ̀sà, láyé olúgbọ́n lọ́hùn tó jẹ́ pé wọ́n kàn ń jẹ kinní ọ̀hún, ìjẹkújẹ ni wọ́n ń jẹ. Agbára yẹn wà lọ́wọ́ àwọn Ọ̀yọ́ empire nígbà yẹn. Àmọ́ gbogbo nǹkan ti yí padà báyìí. Gbogbo nǹkan ti yí padà. Ìgbà àtijọ́ ti yàtọ̀ sígbà tá a wà yìí. Wọ́n ṣe ń lo agbára, wọ́n ṣe ń lo àṣẹ ńgbà yẹn, ó ti yàtọ̀ sí ìsìn. Ẹ rí i pé láyé òde òní gan báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà, ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ó jọba lọ, gọ́vnà ó jọba lọ. Ṣebí gómìnà Seyi Makinde ní ó gbé ọ̀pá àṣẹ fún Aláàfin Ọ̀yọ́ báyìí. Gbogbo àwọn nǹkan yẹn ò rí báyẹn láyé ìgbà kan. Tó ti di pé gómìnà ló máa appoint ọba fún ọ̀hún ló máa fọwọ́ sí kọ́ba tó lè jẹ. Tí wọ́n bá lọ́wọ́ sí ńbẹ̀ kò sọ́ba kankan tó lè jẹ. Gbogbo nǹkan ti yí padà pọ́nbélé báyìí. Kí ni ọ̀gbẹ́ni yìí sọ? Wọ́n ní pé k'Aláàfin Ọ̀yọ́ kó tẹlẹ̀ jẹ́jẹ́ kó ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé gbogbo nǹkan tó yẹ kó jẹ́ priority láàrin àwọn lọ́balọ́ba wa nílẹ̀ Yorùbá òun náà ni peace, unity and development. Àlàáfíà, ìṣọ̀kan àti ìtẹ̀síwájú. Báwo làlàáfíà ṣe fẹ́ jọba láàrin àwọn lọ́balọ́ba wa? Torí tí àárín àwọn olórí wa bá ń dàrú, ìlú gan ò lè rójú, kò lè ráàyè. Ìlú ò lè tùbà, bẹ́ẹ̀ náà ni kò lè tùsẹ̀. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn kábíyèsí dáadáa, ẹ bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́. Ẹ jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin àwọn lọ́balọ́ba wa. Káwọn ọba wa pàdé nínáwó kan kó ń kíra wọn dáadáa, kó ń yọ̀ mọ́ra wọn. Ìgbà yẹn gangan ni wọ́n á lè máa ronú pé nǹkan tó kù tó yẹ ká ṣe ní lórílẹ̀‐èdè Nàìjíríà, eléyìí tó kù tó yẹ ká ṣe ní nílẹ̀ Yorùbá, eléyìí tó kù ní, eléyìí tó kù ní, eléyìí tó kù ní. Ìgbà yẹn ni gbogbo wọn jọ fọwọ́sowọ́pọ̀ láti rí dájú pé gbogbo àwọn agbénipa, àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni, àwọn agbésùmọ̀mí, àwọn bandit, àwọn Islamic terrorists káyè ò ní gbà wọ́n nílẹ̀ Yorùbá. Àmọ́ tó bá ti di wípé à ń níkùn sínú síra wa, tó bá ti di wípé à ń bínú ara wa, kò sí bí tẹ̀síwájú ṣe fẹ́ wà nílẹ̀ Yorùbá. Ẹ̀yin lọ́balọ́ba, kábíyèsí ọba Ògúnwùsì Ọ̀jájá ẹni ìtàn Ọọ̀ni of Ilé-Ifẹ̀, mo kí yín o kábíyèsí o, mo ṣe kábíyèsí fọ́ba o, mo ṣe kábíyèsí fún Aláàfin Ọ̀yọ́, kábíyèsí fọ́ba o, mo ṣe kábíyèsí fún Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Gándì, kábíyèsí fọ́ba o, mo ṣe kábíyèsí f'Olúbàdàn. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin olórí àwọn ọba nílẹ̀ Yorùbá, ẹ ṣera yín lọ́kàn, ẹ ṣera yín lóṣùṣù ọwọ̀ kí ìlú bá lè tùbà kó bá lè tùṣẹ́. Nǹkan tẹ́ bá ṣe la yóò máa rántí nípa yín o. Nǹkan tẹ́ bá ṣe la yóò máa rántí nípa yín. Aláàfin Ọ̀yọ́, ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí ní agbára o. Ẹ máa bá ń comment, kẹ́ máa like, kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bá lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára.
torí nígbà tí họ́wùhọ́wù bá ń bẹ́lẹ̀ báyìí láàrin àwọn lọ́balọ́ba wa kí ni faith àwọn aráàlú, kí ni faith wa? Kọ́nà ọba Èdùmàrè kó jẹ́ kí gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ o, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, lórí ẹ̀yin lọ́balọ́ba yìí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lórí yín o, Aláàfin Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lórí yín, Olúbàdàn tìlú Ìbàdàn ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lórí yín o, Ọọ̀ni of Ilé-Ifẹ̀ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lórí yín, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àtàwọn lọ́ba tó kù tí mi láǹfààní láti dárúkọ. Ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ o, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ báyìí kọ́wọ́ bá lè mọ́. Ẹ̀yin ń bò lè ṣe rí sí, ẹ jẹ́ darapọ̀ ní abala àrẹ̀wò sí kí wọ́n bá mi comment, kí wọ́n máa like, kí wọ́n bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀n kó bá lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ẹ máa bá ń bò síasíá, ẹ máa bò kárakára, bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bò káàkiri tààràtààrà kó bá lè lọ fàáfàá. Ní rí jù báyìí lọ lórí ilé tí àmúwá fún yín ní sáà yìí. Fún gbẹ̀yìn tó yẹ pé ẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́, àbí tẹ́ ń ṣe alábàápàdé ìkànnì yìí fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa, àbí ò tí ì subscribe, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè, òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́, iná ń jó, ẹ̀yẹlé gbéra ńlẹ̀. Àdàbà a tún ti fòfẹ́ rẹ̀, awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Ìwọ Sátidé. Èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú? Ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin. Kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí. Ọ̀nà àbáyọ ti dé o. Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra. Kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá. Vista ló lè kojú ẹ̀. Òpin ti dé bá cataract, glaucoma, blurry vision tàbí terry eyes. Vista Capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe. Àwọn dókítà sì ti fi òǹtẹ̀lù. Òpin ti dé bá àìlèka bíbélì tàbí kùránù, kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì. Yálà o ní àrùn ojú ni tàbí o ò ní, o lè lo Vista Capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ. Tọmọdé tàgbà sì ni Vista Capsule wà fún. Láti order fún Vista Capsule, ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022. Àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Vista Natural Eye Antioxidant Capsule, ọ̀gá fún gbogbo àìsàn ojú. Ẹ kú dédé àsìkò yìí, orúkọ mi ni Balógun Kúyẹ̀, gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí. Ẹ̀yin ọkùnrin o, ẹ súnmọ́ bí, ọkùnrin nìkan ni mò ń tọ́jú. Èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ, mo ti kó oògùn ìbílẹ̀ wá láti Jẹ̀bú. Àwọn oògùn ìbílẹ̀ tó jiná dẹnu, kíá ni ìṣòro máa fi ọ́ sílẹ̀. Ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè náwó yá náwó dẹ̀, tó jẹ́ wípé ṣe ẹ̀ka sùn lẹ́yìn, àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kì í gbéra, àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó. Ṣíọ̀, orí burúkú kì í ṣe tèmi. Bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá, nọ́mbà mi ni kó o pè sí báyìí 08100790928. Ẹ jẹ́ n tún mú dáadáa 08100790928. Èwo ni pé kí fáyíngì òun ọmọkùnrin wá kó o má lè ṣe ju ẹ̀kan lọ. Oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú wà ń kalẹ̀ tá a fi dojúkọ ìṣòro yìí. Ẹ wá gbọ́ o, gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń ba yín jà tẹ́ ẹ lè dúró dáadáa. Bọ́mọkùnrin mi ìbá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì, ẹsẹ̀ ti ń rónú, ẹ̀yìn ti ń dùn. Yóò wá sọ di ọ̀lẹ pátápátá. Má jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ó jáde síta. Ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ. Èwo ni pé kọ́mọkùnrin pógójì ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún mẹ́wàá. Yóò wá máa súnkì, kò ní lè dúró dáadáa láti ṣiṣẹ́. Oògùn ìbílẹ̀ tó jiná dénú láti Jẹ̀bú ó wà lọ́wọ́ èmi Balógun Kúyẹ̀ tí mo máa fún yín. Bó o bá ti lò ó kíá lára rẹ̀ ó jí pépé. Ẹ̀yin ọkùnrin tẹ́ kiri tọ̀ọ̀tọ̀ àbẹ máa ń tọ̀ látọ̀jù, ẹ kàn sí mi ní kíá. Gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi oògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́. Pè sórí nọ́mbà yìí báyìí 08100790928. ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 08100790928. Aṣoríire o. Sin tí òṣogbo rẹ̀ àfi téèyàn bá wá, ó sì lè ṣàyẹ̀wò nípa ọ̀rọ̀ ara rẹ̀, ó lè mọ bí gbèsè ayé rẹ̀ ṣe wà. Irú eléyìí ní ìsìn nǹkan fún ṣúgà, tí ṣúgà fi máa lọ pátápátá lára èèyàn. Ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ ni, irú eléyìí ní ìsìn oògùn fúnpá gíga ni, kò sí ọdún tó bá ti lè wà lára rẹ̀ béèrè fún. Ní hypertension. Bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ní. Eléyìí àìsàn kan ṣe mí, mo wá jí lóru èmi èsùn tilẹ̀ fi mọ́, ń yájú kalẹ̀ ní kedere, ara wà ń ro mí, ojú mi wà ń ṣe fì, òrìn kan wà ń rìn mí mọ́lẹ̀ lórí kíní tó bá ti bẹ̀rẹ̀ sí ní gba àgbo yìí tó mú aburú kankan tó ṣẹlẹ̀ sí ọmọ. Kódà ó lè mú jọmọ àgbàlagbà tó jọmọ kékeré lọ, òǹgbò lọ́mọ jí tọmọ jí dìde, ẹsẹ̀ àtẹ́lẹsẹ̀ ń tà mí, kíní kan rìn kí ara mi, orí mi wà ń gbá yìí. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbà ó ti wọnú ogun, gbogbo tí bá jẹ́ láìsàn ara tí bá ń bẹ lára. Ṣé rí eléyìí ọṣẹ atúndè ni, kò sí rúdè tó bá lè wà, ọ̀nlálà lójú oorun pọ̀ ń jẹun ni o,
òun bóbìnrin sùn lójú oorun ni ẹlòmíràn ti mọ̀ pé kóun mọ bóbìnrin sùn lójú oorun wọ́n fi ń gbá sì kí èèyàn ni wọ́n fi bó ti ní tẹ́lẹ̀ onítọ̀ òun ní padà ní mọ́ bó sì tí ní ọmọ ilé ni onítọ̀ òun ò ní bá nǹkan burúkú ni ọ̀sẹ̀ àtúndé ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ẹ̀ ń forí kó jàǹkáwọ̀ ni ẹ̀ ń rìn lọ́bì kan nǹkan kan kan yín lórí ni ẹ̀ ń sùn ilé ẹ̀rù ń bà yín ẹ̀ ń gbóhùn èèyàn tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ ogun ti ṣẹ́ nílé ayé yín ṣe rí eléyìí ìpara àánú ni kò síbi tó bá dé ayé ọmọ láàánú rẹ ni ẹlòmíì owó ọ̀sùn sùsùn pa àánú rẹ sì ń ṣeun nítorí ọba fẹ́ lọ béèrè bóbìnrin ń lo ọkọ rẹ ọmọ sí dáadáa sí nǹkan àánú ni ẹ wá rí eléyìí ọ̀sẹ̀ ṣe ní kó kú ni dèdè tó bá rò náà ni kò sí nǹkan kan kò bá lọ́kọ̀ ní ọ̀pọ̀ pọ̀ bá ti ń wẹ̀ ní ọ̀pọ̀ àwọn náà kò bá ní kinní kan gbogbo tó bá sàtìrò sí ọ kì í ṣe pé olówó ni mí mo ti ní tán kọ́ o ti ní tán kọ́ ó ṣe rẹ́mi gúngùn lórí ayé rẹ ni so èèyàn máa fi nǹkan jà èèyàn máa ní nǹkan jà ńlẹ̀ ni èyí ó fi nǹkan jà bí ìgbà téèyàn ní mọ́tàgbà mọ́lẹ̀ níjó ní inú wọn wọlé pásítọ̀ kan wọ́n yìnbọn gbàràrà ìbọn ọ̀ràn àwọn sì ti fojú pé pásítọ̀ ni tí wọ́n rò tí wọ́n fi lọ́ọ́ bá nu gbà pásítọ̀ òkè pásítọ̀ bò wọ́n sì yìnbọn ìbọn ọ̀ràn ẹ wálé ayé kalẹ̀ rí ilé ayé gbé kò sí tí ò sóògùn rẹ̀ gbogbo tó bá ti fẹ́ kó pè mí ìlú Ọ̀yọ́ Aláàfin mọ wà pè mí sórí nọ́mbà mi 08059856632 08059856632 àràgbé nílé ayé bẹ́yàn bára ayé gbé wọn ní jẹ́ ogbé o gbogbo èèyàn kì í sì máa lógo wọn ó rògo fáwọn kan ni o bọ́rọ̀ ṣe rí ni.